Kilarigbo Live TV. Mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin. Tí bẹ́ẹ̀ ṣe máa ṣe wáàsí. Tí kan àbí méjì ò ní èyí tó rọ́ọ̀lù mi mo ti mọ̀. Kí ni o tó dẹ̀ rọ́ọ̀lù mi? Ẹni tó bá máa ṣe ọkùnrin pàtàkì. Á lówó, á lóúnjẹ, á lómi. Omi yẹn kẹ̀ gidigba ni. Ìyàwó mi rèé. Ó ti lé lógún ọdún tí mo ti fẹ́. Ó ti bí ọkùnrin. Ó ti bí ọkùnrin. Ṣùgbọ́n ní nǹkan bí oṣù kan sí méjì, oko yìí ò lè mọ́. Ló bá ní bolo ti lélẹ̀ mọ́ ní àìwọ náà ló sọ mí dà bẹ́ẹ̀. Èyí tó bá mi wí tẹ́ ṣe nìyẹn o. Ṣùgbọ́n láti ẹyẹ àná, ó ti tún ń dè mọ́ wá pé. Ó wá náà òun lọ síbi ìsàsùnmọ̀ náà àjọba àdébẹ̀. Ohun tí mo torí ẹ̀ jáde tí mo ṣe pa méjèèjì jáde. Wọ́n ní àdéhùn. Ó ṣe mímú àdéhùn ṣẹ. Ó ṣe pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọmọ yìí, ọmọ ló jẹ́ grandma pẹ̀lú bàbá mi lọ́jọ́ jẹ́ ọmọ bàbá. Tó kìí ṣàràbà tán. Ibi tí Ọlọ́run ràn yín lọ́wọ́ dé, bí mo gbé ògo ìlú yìí dé. Nígbà tí mo rí ọmọ yìí tó tún dé, mo fà á mọ́ra. Mo ní dẹ́gbẹ́lẹ̀, báwa bá ti ẹ̀gbó tá a bá lọ, àwọn ọmọ tó wà lẹ́yìn wa, wọ́n máa jẹ́ kókò yẹn lọ. Mo jẹ́ kó mọ̀ pé tó bá di September 16, màá pé 75 years. Mo wá ṣe ìlérí fún ìyàwó yìí. Mo ní tó o bá ti rúure, tó o bá ti sọ́ọ̀rì. Fún ọmọ mi Habib, èmi Alhaji Yakubu ó jẹ́ ní 1 plot of land. Ní àná, mo wá mú rìsíìtì 1 plot yẹn, mo fi lé ọkọ ẹ̀ lọ́wọ́. Mo sọ fún ọkọ lọ́jọ́ náà, mo ní pẹ̀lú bí mo ṣe ní òkú ẹ̀, ìyàwó ẹ̀ tó bá ti rúure tó sọ̀rì táàsì wá dúpẹ́, mo ní màá fún ní 1 acre. Aláàtì ló mú wọlé yìí. Aláàtì ló wọlé yìí o. Visa. Yes. Six plot make 1 acre. Ìwọ ni kó máa rí ipò ẹ̀. Máa rí ipò ẹ̀ o. Ẹ ṣe gọ́sà. Ẹ lọ́gbẹ̀ẹ́ ní Allahu Akbar. Àbáwá Zazu ṣe ní pé àpò ìbìzàbìzà mi tún ti bìzà báyìí. Ọlọ́run ní sọ́jí ìbànújẹ́. Akí bàbá wa Balógun, ẹkú ìnáwó, ẹkú ìfẹ́, Ọlọ́run ní pàtí náà jẹ́. Gbogbo ibi táwọn yín bá ń dé, wọ́n bá rárá àánú. À ń lọ síbi kí á gbé orúkọ ọmọ báyìí. I don't know. We are both together. Àwọn bá ń sàrẹ̀ ẹ̀dà báyìí. Ó yá wókè. Kala, oya kala, àdìgún kala, gbàgbọ́ ẹ̀ kala, oya bá kala, ọmọ tó kú. Oye, ẹ̀gbọ́n máa ń sẹ́jọ́ ẹ̀wọ́n mi àti ọ̀sùn náà bẹ̀rẹ̀.
Daniel. Ó yá wo kí wọ́n ti báyìí. Ọmọ ní rẹ́dì. Ẹ̀yà kárí ọ̀wá ẹ̀kọ́. Olóògùn. Ìkà. Ìkọ́ máa bí ìgbéyàwó. Kẹta ọmọ bí ìgbéyàwó. Ọ̀nà ṣérétì. Ìkọ́ máa bí ìgbéyàwó. Ọ̀nà ṣérétì. Máa fọ́ báyìí dànù. Ó tó ẹ̀yọ. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يقال من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية لا تأخذه سنة ولا نوم أكي ولا بابا لا تمشي أكي ولا بلغا كنا لاتصال إليكم نعم الدخول أكي ولا بلغا أهلا وسهلا ومرحبا بكم يا شيخ أتي لا تكا أكو ولا بابا أركم الله بابا نعم عونك يا الله وعونك يا معين يا رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أنا أقول بقولوني نتوى بني كاري خبا سبي الله أكبر فلو أنا كأقول قولون طبيعي لبيو تقف أماراري الله أكبر كبيرا. Ìwọ náà tó fẹ́ kó kìkì rẹ̀ ó kọ̀ nínú ọdún tá a wà yìí tó fẹ́ kó di nẹ́ẹ̀sì ẹ̀ bá sọ pé Allahu Akbar dáadáa. Allahu Akbar kabiran. Ìjókòó tá a wà ìjókòó àwọn àgbàlagbà ní táàsì gbọdọ̀ àgbẹ̀dọ̀ fi àkókò ráre. Torí àwọn alákòókò ni wọ́n ń bẹ níkàlẹ̀ yìí. A kí gbogbo tí ń dáwọn ẹni Ọlọ́run torí àsìkò náà la fi ń ṣe é bẹ̀ torí Ọlọ́run. Láyú sí ní ìwú náà sọ̀fà ọdún láti rọ́tàlà hùn. Wàláàsì rọ́tà ìzáhùn nídùn ṣáájú àfáyẹlẹ́kọ̀ọ́ olójóyè wa bẹ́ẹ̀. Máa fi adé tìǹtà kírun lè wùlà náà kò sínú ìṣesí tiwa ká fi ojú pa àwọn àfáà rẹ̀. Oníkálukú ló sì níbi ó ti ṣe lọ́dọ̀ títí wọn. Nígbà tá a ti kí àwọn bàbá wa tí wọ́n ní àdúgbò yìí, a kí bàbá wa ọlọ́dún òní tó jẹ́ pé láti àná ẹ̀yin náà ní pẹ̀lú àbáwọ̀ Abíbúlà nígbà tó ṣe wà ní Nàkírà tí ò tí ì di Márífà bọ́bá wá dò ní tí àbáwọ̀ Abíbúlà tọ́lọ́ wá kà ọ́ náà kó lóríire lẹ́yìn tí gbogbo wa pè ní Zazu lónìí abáàbá náà dúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. Alhaji wa Abdul Sami akiyi bikuli takirim wa tabdil. Wa'aykum jami'an afi al-Qur'an kí torí pé bàbá wọn nulẹ̀ àǹbáyé lakọ níta náà akọ náà ní. Ọlọ́dàkùn má jà wá yín tì báyìí. Ọba tó ní kó rírì àwọn ọmọ yóò máa ṣojú yín. Dákun Ọlọ́run má jẹ́ ra ọmọ náà bànújẹ́. Látara tí kíkì àwọn bàbá akí àwọn bàbá wa àgbà. Bàbá wa ṣífì máa fún gbogbo tí ń jẹ́ ìlàsà. Bí kí ó bá lóun sọ bọ́ọ̀lù ẹ̀rín ni wọ́n pè ní káṣífù lè mushkilat. Gbogbo tó bá fẹ́ dàrú bí kéwọ̀n yìí máa ń yọ̀nà nú ẹ̀ ní pé kó ibi tó ń gbà rè ìwọ tó ń bì yìí.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba ló dé tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán